ẹlẹ́kẹrin bẹ̀ nípa tí máa ń da ìgbésí ayé ìyàwó rú onítàǹpẹ̀ ní social media ọwọ́ obìnrin nìyẹn wà kí ló tún wà ìyàwó ilé kí ló ń pẹ́ lórí social media fún mi ní kò wúlò mi dẹ̀ ní kò wúlò fún ẹ kódà ó lè papọ̀ mọ́sẹ̀ rẹ àmọ́ mọ́jẹ̀ ń tọ́ yàtọ̀ sí iṣẹ́ tó fi ṣe tó bá fi di pé èèyàn ti ń sẹ́ndì nọ́mbà rẹ sí ọ lórí Facebook ọ ti ń dá padà ọ ti ń béèrè àdírẹ́sì ọ ti ti wèrè bọ́ nígbà téèyàn tọrọ bára tí wọ́n yọjú wọlé sí ọjà lè ní kí ló ń bá ká ẹ wọ ọmọ kéékèèké ìsìn àwọn ọmọ ss1 ss2 tẹ bá fi lè fún fóònù báyìí ó tán o wọn lórí Facebook nu Facebook yẹn wọ́n ti wá sọ di nǹkan míì ọ wà fún ma rọmọ kékeré bẹ́ẹ̀ yóò mọ bá gbàlagbà wípé how are you how you doing are you feeling fine nírọ̀ bàbá rẹ̀ nírọ̀ ìyá rẹ̀ sẹ́yìn pé èyí kò ń ṣe pé ń ba ayé ìgbésí ayé ìyàwó jẹ́ ń ba ayé ara rẹ̀ jẹ́ ni ẹ dákun ọmọ tí wọ́n fún 10,000 tí wọ́n fún 20,000 tó lóun fẹ́ ṣe bẹ́ẹ̀dì tí wọ́n ṣẹ̀dì owó kéèkì sí ṣé ìkòkò tí ó jata ṣéèdì rẹ̀ ò ní gbóná kò sí wàhálà o tàti kékeré sọ̀rọ̀ ẹ̀dọ́ lórí burúkú nígbà bá dàgbà ìwà wo tọkọ rí ó bá ọkùnrin ẹ̀ mọ̀ fìyàn sẹ́lẹ̀yà ọ padà di apẹ̀rẹ̀ àjàṣẹ́ wọ́n ń pè ọ́ ní zizi inú rẹ̀ ń dùn wọ́n ń pè ọ́ ní zizi inú rẹ̀ ń dùn àwọn bọ́ìsì èkó wọ́n sọ ẹ̀dà apẹ̀rẹ̀ àjàṣẹ́ kó ṣe bọ́ìsì èkó nìkan kódà bọ́ìsì yóò sọ di apẹ̀rẹ̀ àjàṣẹ́ táwọn rádaràda ọmọ èké làǹsọ̀ ká tó wá sọ tàgbàlagbà ìyàwó ilé ìwà àtìyàn wájọ́ ń communicate lórí fóònù lórí social media tí ò hàn sí ọkọ rẹ̀ ọkọ náà ṣe o ìlọ́kọ̀ ṣe o ṣùgbọ́n kan lè rí bí ó lè rí bí pẹ́ sí alóhùnfẹ́fẹ́ ni àsáyè sí wà kọ́kọ́ fẹ́ méjì nínú ẹ̀sìn tíá kọ́kọ́ fẹ́ mẹ́ta nínú ẹ̀sìn tíá kọ́kọ́ fẹ́ mẹ́rin nínú ẹ̀sìn tíá ṣé ìwọ obìnrin náà ṣé wọ́n náà fẹ́fẹ́ méjì ni sọ fẹ́fẹ́ mẹ́ta ni ẹ wà rọkọ àti ìyàwó wọn fẹ́ sùn lálẹ́ ọkọ kọjú sí kíbla ìyàwó kọjú sí bòmí wọ́n máa tẹ fóònù bọ́wọ́ yóò ṣe padà rí kẹ́yìn ní gbèsè ayé táwọn rádaràda kílẹ̀ ń bá ká fóònù yìí ẹ ti wá sọ́dọ̀ Ọlọ́run yín kejì ẹ ti sọ di ẹ̀mí yín mo bí ó léèrè tó bá kọ́kọ́ jí pa kí ló kọ́kọ́ lọ mú fóònù ló bá tán kò sí pé mùsùlùmí ó kọ́kọ́ sáré Kùránì pé Ọlọ́run mo jí láyọ̀ ní aburú tí ń bẹ láàrin òru mọ́júmọ́ lásán yìí tí ń bẹ tó bá yẹ pọ̀ ọba mọ̀ ni wallahi billahi láti ọba ti fi Ọlọ́run ọba ṣeré ọwọ́ ajígbà wọ́n sáyé lọ mú fóònù ẹlòmíì tí ẹni kó tó lọ kírun ó tó kọ́kọ́ tán dátà kò tán kó tó lọ kírun fún Ọlọ́run tó pa látàlẹ́ àná tí òjò já sí ikú fún tí òjò já sáìsàn ẹlòmíì ẹjọ́ sùn lálẹ́ àná bẹ́ẹ̀ ìgbà táwọn ó jí wọ́n gbé hàn dìgbàdìgbà ní nítorí kọ́ tí wọ́n fi ń ṣàbòsí ní ẹ̀ ń wú lóde ìrọ̀rùn sí wọ́n tẹ̀sí tọ́ wọ́n tẹ̀sí àtọ̀ síbẹ̀síbẹ̀ ó padà jásẹ̀ ni ìwọ wá jí ọ̀wá gbé Kùránì mú kọ́ sọ pé alhamdulilayi lẹ́dí àyànà bá dà máa máa tàná wá ilé iná ṣòro ọlọ́mọ dúpẹ́ fún ọ sì pa mí lálẹ́ àná ó sì tún jí mi láàárọ̀ ẹ̀ you are the best my lord ọ̀ lè sọ yóò fọ́lọ́ ọ̀ lè sọ yóò ọ̀wá ń wá fóònù káàkiri ẹlòmí ò ní mo fẹ́ fi tán náà ni bí náà bá wà nǹkan kí lọ tún fẹ́ tán ká ní nẹ́pà múnadé kí lọ tún fẹ́ tán náà ó ti báyé jẹ́ débi yí pé kọ́lọ́mọ̀ bá tó ní o lára tí mo ń da ìgbésí ayé ìyàwó rúnú ẹsẹ̀ níwọ̀n tún wọn sí ọ̀rẹ́ lè tó jẹ́ ẹlẹ́ẹ̀karùn-ún bẹ̀ issue of money owó wàhálà ní bọ́bá ń rówó ná tẹ́lẹ̀ bọ́bá rówó ná mọ́ ìwọ̀nba lọ́kàn obìnrin ó gbé mọ́ ọkùnrin gan tí ń ronú ní ìsìká tó wá wó obìnrin nítorí fún tẹ́lẹ̀ obìnrin ò nídìí nǹkan mìíràn láyé ju fọ́ǹbù lọ kọ́ fún lówó kó sì fọ́ǹbù ókè sáṣọ 13,000 ní wọ́wọ́ 25,000 lèmi ó wọ̀ ní tó nídìí nù ọtí wọ́n fún gbé mi èso lórí burúkú ọkọ mi èsẹ́ ní ìyá lọ́wọ́ rówó fún mọ́ sọ́wọ́n ti dẹni ìyá báyìí ṣé ìgbésí ayé òun sì tọ́jọ́ níbẹ̀ lẹ́nì kó ti wá pèpè wá kí ló dé àsábà rí ọ ní show mọ́ ọ̀sábà show up mọ́ ààrí ẹnigbá ààrí ẹláwọ̀ ẹwọ́ it's a long story kí ni ìta ń sọ fún ọ̀nà àní ọ̀fara dà ìwọ bá wa ṣe yìí wà láì bẹ̀rẹ̀ láti wọ́n sì gbádùn ara rẹ̀ sọgbọ́n anyway tọ́bárò kò sí wàhálà gbà 500,000 lọ fi ṣe weekend ẹ̀dá kò ń torí Ọlọ́run sọ́kàn rí ò ní change kó wá délé ń jọ́nà kó ní dáàdì lágbàjá ẹ̀dá kò ń bò wá ní ọ̀rọ̀ 35 tí mo ṣàlàyé fún yín ṣé mo sọ wọn ìbínú lè lájọ wà ṣé mo ti lọ́jà lè ní bó ní ti rí 3,500 naira ṣé bẹ́ẹ̀ mi ní tí mo fún ọ tẹ́lẹ̀ 10 fún 500,000 kò sí rí èwì tó lè kí láyé tí ó wò rí rẹ mọ́ owó ìsọpọ̀ owó lóbìnrin mọ́ oṣù kún owó kún ni owó kún tóbìnrin dámọ̀ Ọlọ́run ní ṣe gbogbo alólòsì ọlọ́fun alówó ẹ̀rẹ́ lè tó parí rẹ̀ ká tó wá bọ́ bí solution onítàǹpẹ̀ ní sex
major problem ni. Ìta ń pè ní ìbálòpọ̀ ọkùnrin gbúdọ̀ kọ́kọ́ mọ̀ná. Kí la ń pè ní ìbálòpọ̀? Ó kọjá wípé àákàn máa ń fẹnu lásán ṣe. Ó kọjá wípé wà kẹsà ìdí tari ìyàwó rẹ̀. Islam kọ́ alẹ́kọ̀ọ́ tó pọ̀. Ó ní àkókò tó gbúdọ̀ báyàwó rẹ̀ lájọṣepọ̀. Ó ní ntọ́wì, ó ní ntọ́sẹ̀kọ̀ tó báyàwó rẹ̀ lájọṣepọ̀. Ó gbúdọ̀ ṣe tí ó sì dùn mọ́nú ni. Kó àwọn ìṣẹ̀ríà sọ wípé tóbìnrin bá sọ pé òun fẹ́ kọ ọkọ nínú ṣẹ̀ríà, wọ́n ò ní kó máa lọlé. Mo ní dáadọ́ obìnrin kọ́kọ́ nínú ṣẹ̀ríà o. Pé mo lọ dáwì fọ́kọ yóò ṣe nínú ṣẹ̀ríà. Tó bá sọ lẹ́ẹ̀kejì wọn ò tún ní dá lóhùn. Tó bá sọ lẹ́ẹ̀kẹta wọn wà á invite wọn àtọkọ rẹ̀. Kí ló ṣẹlẹ̀ tó fi fẹ́ kọ́kọ́? Tó bá ní òun ò gbádùn ọkọ tó ni. Àfà tí wọ́n bá bí ọkọ léèrè tọkọ bá sọ pé ò lágbára jù bá lọ ni wọ́n ní kún yà wọ́n. Torí pé yóò ṣe sìnà náà. Yóò ṣe sìnà yóò yànlè ọ̀tẹ̀ lọ́rùn tó ọ̀dẹ̀ rẹ́dí àti ṣe. Kánrin ọ̀pọ̀lọpọ̀ nǹkan tó jẹ́ ìwòsàn súnà lára táǹtà ó wà tó pé tó bá tẹ́ obìnrin rẹ lọ́rùn tó ó kì gbà á. Tó jẹ́ ti súnà nígbà Muhammad sallallahu alaihi wasallam tó lò wallahi bilal azim àìmọye àwọn tí wọ́n máa ń give testimony ó pé àfà wallahi alhamdulillah ìyàwó mi ìbá ti lọ ọkọ mi kò sí dáadáa tó ṣùgbọ́n nígbà tó Ọlọ́run ṣe báyìí Ọlọ́run gbàdúrà wọn sẹ́yìn kò tó solution ká sọ pé wọn ò wá rí irú solution bẹ́ẹ̀ ṣé wọn ò ní yálì ṣé tọkùnrin ò bá gbádùn ìyàwó rẹ̀ ṣé kò ní ta sóbìn mi láwọn òbí tí wọn bẹ́ ń ta yìí gbogbo eré burúkú wọn bọkùnrin ṣe ó lọnu ṣé tó bá yẹ pé obìnrin ni ò bá gbádùn ọkọ rẹ̀ níjó bá fi lè tọ́bò mi wò tọ́jú tiẹ̀ lọ níwọ̀n tó ń bá a ṣe ti ń rè kanná ọ wà lọ́dọ̀ ìyàwó rẹ̀ ń rè kanná rárá o mọ́ sèyìn o ọ gbúdọ̀ tẹ́ ìyàwó rẹ̀ lọ́rùn àwọn tí ń fa wàhálà ó pọ̀ jù bá lọ ṣùgbọ́n díẹ̀ lára àwọn tí ń fa wàhálà ìgbéyàwó nù kí wọ́n ní solution